ara kò ro okùn ara kò rọ ẹdìyẹ ni ọ̀rọ̀ mà dà ní ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Èkó báyìí o lórí ariwo tí abẹnugan ilé ìgbìmọ̀ asòfin náà ìyẹn ọ̀nàrẹ́bù Mojísọ́lá Mìrándà tó fi bọ ẹnu láìpẹ́ yìí wípé àwọn ọlọ́pàá wọ́n ti gba gbogbo àwọn ọlọ́pàá ẹ̀ṣọ́ ààbò tó wà lẹ́yìn òun wọ́n ti gbà kúrò bẹ́ẹ̀ ni wọ́n ti dá gbogbo ẹ̀ṣọ́ ààbò ẹ̀yìn abẹnugan ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Èkó àná ọ̀nàrẹ́bù Mudashiru Ajayi Obasa wọ́n ti dá a padà tí ọ̀rọ̀ ọ̀hún tó sì ń jà rìnrìn dásìkò tí a ṣàkójọpọ̀ ròyìn yìí ẹ rántí pé lọ́jọ́ 13 oṣù kìíní ọdún tá a wà yìí the 13th of January 2025 ìlàríwó ńlá ló máa sọ ní ìpínlẹ̀ Èkó nígbà tí àwọn aṣòfin ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Èkó Lagos State House of Assembly members tí wọ́n yọ abẹnugan wọn ọ̀nàrẹ́bù Mudashiru Ajayi Obasa lásìkò tí ọkùnrin náà tó lọ sí ìlú Atlanta, Georgia lórílẹ̀‐èdè United States of America láti fún ara nísinmi tó sì jẹ́ pé lẹ́yìn tí wọ́n yọ tán ni ariwo máa sọ lẹ́yìn ìgbà tí wọ́n yọ Obasa tán ní ìròyìn ló máa bẹ́ síta tí àṣírí sì tú pé bàbá àṣàlẹ̀ òṣèlú ìpínlẹ̀ Èkó tó tún jẹ́ olórí oko Nàìjíríà lásìkò yìí ààrẹ Bọ́lá Àkànbí Ahmed Aṣíwájú Bọ́lá Tinubu wípé kò mọ̀ sí bí wọ́n ṣe yọ Obasa eléyìí náà sì ló jẹ́ kí Tinubu yarí pé káwọn tiẹ̀ kọ́kọ́ dá Obasa padà kí àwọn tiẹ̀ tó lè sọ̀rọ̀ lórí wàhálà náà ṣùgbọ́n tán láwọn aṣòfin ìpínlẹ̀ Èkó yarí pé àwọn ò lè dá padà nítorí pé táwọn bá dá padà táwọn yọ ẹni táwọn fi ṣe abẹnugan báyìí ìyẹn ọ̀nàrẹ́bù Mojísọ́lá Mìrándà ìtìjú ni yóò jẹ́ fáwọn ọ̀rọ̀ yìí ló jẹ́ káwọn àgbàgbọ́ ẹgbẹ́ òṣèlú APC ìpínlẹ̀ Èkó tí wọ́n ń pè ní Governors Advisory Council ni wọ́n kàn ń pa fún àwọn ọmọlẹ́gbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Èkó pé kọ́kọ́ lẹ́tà àforíjì sí Tinubu ìyẹn pé kọ́kọ́ lẹ́tà láti tọrọ àforíjì lọ́wọ́ ẹ̀ páwọn gbé irúgbésẹ̀ bẹ́ẹ̀ lẹ́yìn ẹ̀ tí a sì gbọ́ pé Tinubu náà padà yan ìgbìmọ̀ èyí tí àwọn gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun àti Ògùn olóyè Bísí Àkàndé àti olóyè Olúṣẹ́gun Ọ̀ṣọ́bà tán síwájú wọn láti wá ọ̀nà àbáyọ sí wàhálà tó ń ṣẹlẹ̀ ní ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Èkó ṣáò àsìkò tí wọ́n ní tọ́fẹ́nu kò lè lórí ni pé kí Mojísọ́lá Mìrándà àti Obasa kan fipò náà sílẹ̀ àti pé Tinubu ni yóò yan abẹnugan tuntun láti agbègbè Lagos West tí Obasa ti wá níṣẹ́ ni ariwo máa jáde lọ́jọ́bọ̀ ìyẹn tó ọ̀sẹ̀ tá a wà yìí nígbà tí agbẹnusọ ọ̀nàrẹ́bù Mojísọ́lá Mìrándà Victor Gonzalo tó pariwo síta pé gbogbo àwọn ọlọ́pàá àti ẹ̀ṣọ́ ààbò takú sẹ́yìn Mojísọ́lá Mìrándà àti ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Èkó iná ti gbà lẹ́yìn ẹ̀ báyìí o tó sì ní gbogbo àwọn ọlọ́pàá tó ti gbà lẹ́yìn Obasa náà ti dá padà èyí tó túmọ̀ sí bí ẹni pé wọ́n fẹ́ dá Obasa padà sípò ẹ̀ tó sì ní inú ewu ìlẹ̀mí Mojísọ́lá Mìrándà ló wà báyìí o. sáà tẹlifíṣàn Yorùbá Tòótọ́ ó gbọ́ pé ọ̀rọ̀ yìí ó ti ń da wuyewuye ńlá sílẹ̀ pàápàá láàrin àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Èkó ṣùgbọ́n tá a gbọ́ pé àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin náà wọ́n sì ń dúró lórí ẹsẹ̀ wọn wọ́n sì ń yarí pé Obasa gbọ́dọ̀ lọ ni àti wípé kò sẹ́nì kankan tó lè dá padà àfi bí wàhálà yóò bá ṣẹlẹ̀ àti pé bó ṣe wù kó rí wọ́n gbọ́dọ̀ yọ Obasa àwọn náà sì gbà láti yọ Mojísọ́lá Mìrándà láti fẹ́ lómi tuntun sí ṣùgbọ́n ṣá o àwọn ò fẹ́ Obasa mọ́ rárá àti rárá.